ẹ̀yin èèyàn mi Legacy Nation ti bọ́ síta o ó ní greediness Tafasego ló fẹ́ fi da ìṣọ̀kan tó wà láàrin àwọn yúníọ̀nù rú o ẹ wò ó mo kí yín káàbọ̀ sórí ìkànnì Dígí Naija TV Legacy Nation mà ló sọ̀rọ̀ ẹ wò ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó fi sí orí afẹ́fẹ́ o ó ní wípé Tafasego ó wà greedy gan ó ní ṣe ló ń ràgà bo gbogbo owó tó ń wọlé sí ìlú Èkó o ó nítorí pé kí ni kò fẹ́ kí anybody àbí ẹnì kankan kó bá òun jẹ́ alábàápín nínú owó tó ń wọlé ní ìpínlẹ̀ Èkó ó ní kí ló wà ńbẹ̀ kó gbà fún ọ̀gá rẹ̀ yẹn MC Olúọmọ kọjọ fi ìmọ̀ ṣọ̀kan kí wọ́n jọ fi ọwọ́ wẹwọ́ kí ọwọ́ dẹ̀ lè mọ́ o kí wọ́n jọ ṣe iṣẹ́ pọ̀ fún ìṣọ̀kan ìpínlẹ̀ Èkó ó ní àmọ́ ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan òun ló ń ṣe Tafasego o ó ní lórí ikú tó pa Toba Ìjayà gẹ́gẹ́ bí ìròyìn tó jáde wípé voice note kan ti kọ́kọ́ bọ́ síta wípé wọ́n fẹ́ pa Toba Ìjayà ó ní ká níbi tí ìfẹ́ ti wà ní tí ìṣọ̀kan ti wà láàrin wọn ni ẹni tó kọ́kọ́ gba voice note yìí á ti pín káàkiri wípé ẹ̀mí Toba Ìjayà ó wà nínú ewu àmọ́ rárá o ẹni náà kò ṣe bẹ́ẹ̀ èyí tó mú kí ikú yìí pa Toba Ìjayà wípé ẹrù Lagos State Tafasego lè dá gbé o torí pé ó máa wọ̀ lọ́rùn ni o wípé báyìí ní ìsìn ó ti lo odidi ọdún mẹ́ta bí àárín ọdún mẹ́ta tí ó lóyè gbogbo àwọn ẹgbẹ́ ló ní ká kọ̀ sí ara wọn débi pé wọ́n ń dìtẹ̀ ara wọn wọ́n ń ṣọ̀tá ara wọn ń gbógun ti ara wọn wọ́n ń bára wọn jà ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ kí n gbé fọ́nrán náà sókè níbi tí Legacy Nation ti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí. mi ì ti fẹ́ bá Sego jà láàárọ̀ yìí ṣùgbọ́n mo kò fẹ́ kájọ reason ọ̀rọ̀ kékeré ni àkọlé ọ̀rọ̀ mi láàárọ̀ yìí màá sọ àkọlé yẹn ní last mo ń bira mi léèrè pé kí ni Sego fẹ́ kò sí nǹkan kan tí mo rí pé mo rí greediness àfẹ́mi nìkan then mo rí mo fẹ́ ohun tí mi ò tó mo fẹ́ ṣe ibi tọ́lọ́run ò tó ẹ sí o fẹ́ fi agídí pé sẹ́ẹ̀ o fẹ́ jókòó ńbẹ̀ pé o fẹ́ pèrè ẹ bẹ́ẹ̀ o fẹ́ pèrè ẹ ní nǹkan tọ́lọ́run ò pè ẹ́ orí máa ń pèèyàn ìṣẹ̀dá máa ń pèèyàn àkúnlẹ̀ èèyàn làdáyébá àdáyébá làdáyé ṣe àdáyé ṣe ni àpèjẹ ẹni ni mo ṣe fẹ́ mọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ tí mo ṣe ń tó yẹn ó ń bà jẹ́ kí n ṣe analysis kékeré kan Olúọmọ rule Lagos State for 4 years Olúọmọ tó rule Lagos State for 4 years yìí mi ò rò pé wọ́n para wọn níbì kan àbí wọ́n jà níbì kan àbí ìjà yẹn wá wọnú débi pé wọ́n lékú síra wọn nígbà tó Olúọmọ ń ṣe 4 years ẹjọ́ wà ń bẹ̀ náà ni jẹ́ kọ́kọ́ mú díẹ̀ káwọn èèyàn lè mọ̀ nígbà tó Olúọmọ ń ṣe 4 years line mẹ́ta kan wà tí mo rí nígbà yẹn tí ojú mi tó tí mo rí ó fi line ẹyọ kan ó fi ń ṣe executive gbogbo Lagos State NURTW wọ́n máa fi ń pera wọn fún emergency àti any complaint àti any nǹkan kan tó bá ṣẹlẹ̀ Olúọmọ ní line kan fún yẹn ó tún wá ní line kan tó jẹ́ line yẹn ó fi mójútó gbogbo ìgboro gbogbo tó bá ṣẹlẹ̀ ní Lagos State àti tó ń wọnú Lagos State ní àti tó ń jáde ni kò kí ń gbáwájú gbogbo yín kọjá kódà kò ní gbáwájú Olúọmọ kọjá ní àwọn ọ̀rọ̀ mi tó bá jẹ́ pé nǹkan tó bá pàtẹ́ mọ́ union or whatever ó máa mọ tó ń ṣẹlẹ̀ káàkiri all over Lagos State tí ọ̀rọ̀ bá fẹ́ dùnkùn sínú àbí nǹkan já àbí wàhálà já àbí nǹkan kan tó jẹ́ pé inside the bus and outside the bus tó jẹ́ pé ó dẹ̀ lè dá nǹkan lálẹ̀ wọ́n máa tètè yanjú ẹ̀ lábẹ́lẹ̀ àìmọye ọ̀rọ̀ tẹ́tí yanjú lábẹ́lẹ̀ tí ò jáde sí gbangba tó dẹ̀ lè di wàhálà tó lè escalate tó lè dàlúrú tẹ́tí yanjú ẹ̀ tó yẹ pé ní ẹ̀yìn nígbà Olúọmọ ní o tẹ́ máa yanjú ọ̀rọ̀ yẹn lọ even Tọ́ba tó kú ìkọlọ́mbà àfọ̀hún kẹ ṣé máa dìgbà tó ti lè kúrò nínú union Olúọmọ ló dá padà sínú union ọ̀pọ̀ nǹkan fẹ́ dá padà sínú union yìí náà a lot
ìmọ̀ye àwọn èèyàn tó dìde àìmọye ogun tó dìde kò gbọ́dọ̀ padà irọ́ o kò gbọ́dọ̀ padà kò gbọ́dọ̀ jẹ́gbá kò gbọ́dọ̀ jáwó nítorí pé Olúọmọ dá padà sí union àwọn kan di ọ̀tá Olúọmọ pé why tó máa fi gba Tọ́ba padà sínú union ọ̀rọ̀ míì nìyẹn kódà pípadà Tọ́ba tó padà sínú union mo mọ̀ ń pa ẹ̀ torí mo wà náà tájọ́ máa ń sọ̀rọ̀ tún fọgbà irọ́ àwọn náà bólúọmọ sọ̀rọ̀ jẹ́ ká padà nǹkan kan ṣáà mọ̀ kájọ wà ní kíní kan bá mi ṣe báyìí tó jẹ́ pé àwọn voice call lóríṣiríṣi ń gbà yẹn àmọ́ ti pẹ̀lú ọmọ òkè táwọn bí ń bára wa sọ̀rọ̀ ní táìmì yẹn gbogbo ẹ̀ lọ ìyẹn ọ̀rọ̀ míì ni pé kí gbòòrò má dàrú kí wàhálà má ṣẹlẹ̀ outside the box and inside the box ó yanjú gbogbo ọ̀rọ̀ yẹn lọ àìmọye ọ̀rọ̀ míì tí ò tiẹ̀ kan union rárá tó ń settle lábẹ́lẹ̀ ó náwó jà ẹ̀ síta ó náwó síta ó náwó sínú ilé ó náwó síta ó náwó sẹ́niwíà kò dájẹ́ kò gírídì ojú ẹ̀ tólẹ̀ ó tólé ó tóko tí máa ń sọ ń gbà yẹn pé ẹrù tó gbé yìí ò lè gbé ò lè control Lagos State tí bá ń tẹnu mú fẹ́ kó máa mọ̀ pé ó ní àwọn ibi tó lè ṣiṣẹ́ dé ni but owó tó ń wọlé òun dá jókòó lé òun anybody iṣẹ́ o dẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísàlẹ̀ o dẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro ó yẹ kó as a chairman ó yẹ kójú ẹ̀ kálé kó kákó kó ká anything kó ká ọ̀tún kó kó sí kó ká gbogbo ẹ̀ even tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nígbà tí Olúọmọ ṣe chairman gbogbo yín ojú kan lẹ́wà ẹ̀ tí ló bá tiẹ̀ ń bínú ó kàn máa mú mọ́ra náà ni kò ní lè sọ̀rọ̀ torí pé nígbà tí gbogbo yín jọ wà yẹn ẹ mọ ẹni tí pàtó Olúọmọ wà báwo lọ ṣe mọ̀ pé wọ́n ní chairman kan torí pé ẹ ti jọ tó fúnra yín gbà lẹ́yìn èmi ìwọ ló máa kan oníkálukú ti mọ ohun tó kàn kò sí kákọ́sọ́ndá kákọ́sọ́ bá wà àwọn jókòó lẹ́pọ̀n ni wọ́n jókòó lẹ́pọ̀n ṣùgbọ́n kọ́ ní kéèyàn jókòó lẹ́pọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ but nígbà tí wọ́n dé èyí tó gbédé kákọ́sì wa pín sóríṣiríṣi kákọ́sì wa yàrá lọ́tún kákọ́sì yàrá lọ́sì kákọ́sì yàrá káàkiri ìwé tí wọ́n nìkan náà ń dá ṣe lọ lọ́tọ̀ èyí tẹ́wọ̀n lè rí mi náà dá ṣe lọ́tọ̀ wọ́n náà mọ̀ mo ti sọ gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ti sọ tí mo rí pé nínú káńsù yìí dẹ ìjọ wa yẹn kákọ́sì tó wà ń bẹ ó lé ní 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo mọ̀ pé gbogbo yín ẹ fẹ́ràn ara yín tí mo kí gbogbo yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé inú burúkú ni gbogbo yín fi ń bára yín ṣe torí pé kò sí central command 1 gbogbo oníkálukú dẹ̀ ń jà fúnra ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ 2 tí gbogbo yín dẹ̀ mọ̀ nínú ara yín tẹ́ ń gbẹ́ṣọ́ lẹ̀ fúnra yín ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn now òun pé ó fẹ́ pera ẹ ní number 1 Lagos State but ó lè ṣe number 1 Lagos State yẹn owó nìkan lókòdógbò owó tó dẹ̀ ń dúró yìí ó wà ní máa ń tẹnu pé owó ìwọ nìkan gbogbo tó wà nílẹ̀ tó ń ṣe greediness nínú gbogbo tí mo rí kò sí nǹkan tí mo kọ́ rí ní greediness okay jẹ́ ká ṣe báyìí ṣé mo pé tí gbogbo yín bá jọ wà ní one team tí inú ilé bá wà ní one team àtòkè àti ìsàlẹ̀ àtọ̀tún àtòsí tí gbogbo yín wà ní one team kò sí bí nǹkan ṣe máa fẹ́ ṣẹlẹ̀ nígboro Èkó nínú Èkó nǹkan tí ò ń ṣe nìkan ló plan tí ò ń ṣe méjì tí ò ń ṣe mẹ́ta ọwọ́ máa kọwọ́ òun máa kùn ẹnu máa kẹnu ó lè jẹ́ pé níbi tí nǹkan míì fẹ́ gbà kọjá ó lè jẹ́ kí kákọ́sì tó fẹ́ gbà kọjá ó lè jẹ́ kákọ́sì tí wọn ọjọ́ ṣe ni tó bá tiẹ̀ fẹ́ ṣe ẹni tí nǹkan kan ṣe bọ́rọ̀ gbòòrò ni ọwọ́ kan máa kọ́ wọ́n síbì kan nǹkan kan máa gbájú ibi ó lè jẹ́ pé information mi ṣe bí àwọn náà yára ti ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára yìí pé ẹnìkan wọ́n lẹ́nìkan send voice kan wọ́n lẹ́nìkan ṣe kinní kan ta ló mọ̀ tó bá kọ́ bá tiẹ̀ fẹ́ send voice ta ló mọ̀ tó bá jẹ́ pé the right side ibi tí voice dé sí tó bá jẹ́ pé voice yẹn dé sí ọ̀dọ̀ àwọn tó lè jẹ́ pé àjọ wà ní ogbó wájú wa. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu Legacy Nation kí lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ṣé ohun tí Legacy Nation sọ yìí ṣé òótọ́ ọ̀rọ̀ ni àbí ó kàn ń wí tirẹ̀ lásán ni àbí àwíjàre ni ó kàn ń sọ nípa tirẹ̀ ẹ jẹ́ mọ̀ èròǹgbà yín àti ohun tí ẹ rò nípa ọ̀rọ̀ yìí àwa ní ìrìjì báyìí lọ lórí ìkànnì Dígí Naija TV ẹ má gbàgbé láti tẹ follow button kẹ́ bá mi pín fọ́nrán ẹ̀ kẹ́ dẹ̀ bá mi ṣe kíni kẹ́ bá mi like ẹ ṣé o ó dìgbà kan náà.